Ẹ gbé orí yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo wọlé ìwà. Ta ni ọba ògo náà? Ọba tó lágbára, kábíyèsí olódùmarè ni. Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi TV. Ẹ jẹ́ á tún jọ gbọ́rọ̀ látẹnu ìránṣẹ́ olódùmarè. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ẹ káàbọ̀ sórí ètò. Ọlọ́run tí agbára jẹ́ ti ẹ̀rí àwọn wòlíì, Ọlọ́run ìpè àwọn wòlíì, ọba tí ò lè kú láéláé, ọba tó wà títí ayé kan ní kése. Ìwọ lànà o, ìwọ lè ní, ìwọ lọ́la o, ìwọ la máa yin o, olùwàgbà ọpẹ́ wa o. Ò ń gbọ́ mi níbi tó wà, ò ní jìyà mọ́. Gbogbo ohun tó yẹ kó jẹ bí èrè lórúkọ Jésù kò ní sọ ẹ́ dìdàkudà, a sì ní kábàámọ̀. Àmín. A ò ní sọ̀jọ̀bọ Ọlọ́run, a sì ní sọ ire ayé nù. Jésù Olúwa wa. Àmín. Tó, ẹ já bẹ̀rẹ̀ àwọn ìbéèrè wa, ṣùgbọ́n ẹ bá ń dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni wòlíì I.O. Ajílóore Atamátàsé JP, ti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders onísọjílẹ̀ mi, wòlíì sì ni mí. Tí Ọlọ́run bá gbé ibùdó agbára àánú kalẹ̀ sí Olúwo lọ́nà tó gé Tẹ̀gbẹ́dá nílùú Ìbàdàn, níbi tá a ti máa ń gbàdúrà. Lára àwọn ìbéèrè tí ń gbénú àwọn èèyàn tó sì ń gbénú tèmi náà gbérùgàrùgà rèé tí mo fẹ́ béèrè. Bá a bá rí wòlíì tó ń lo ewé àtegbò, ṣé yẹn ò túmọ̀ sí pé irú wòlíì bẹ́ẹ̀ ìgbàgbọ́ rẹ̀ lẹ ló jẹ́ kó máa lo ewé àtegbò? Ìbéèrè tẹ́ béèrè yẹn mi ò kí sábà fẹ́ dáhùn ẹ̀ nítorí wípé ìtumọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ máa ń fún nǹkan ó yàtọ̀. Àti pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀kọ́ tí oníkálùkù kọ́ ó máa ń dá wàhálà sílẹ̀. Àti pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹni tí ò nímọ̀ tó lórí nǹkan á sọ nǹkan yẹn dógún, Ó dà, á dẹ̀ sọ di ọ̀ràn. ó dà, ipò wo ni kí ìlò ewé àtegbò wà nínú ìlànà ẹ̀sìn Kìrìsìtẹ́nì fún ọmọ Ọlọ́run? Ìbéèrè yìí wọ́n ti béèrè nígbà kan rí tí mo dáhùn rí fáwọn kan. Wọ́n ní ṣé àwọn wòlíì tó ń jẹ ewé tán ń jẹ egbò pé ṣé babaláwo ni wọ́n? Ìbéèrè mi gan-an náà nìyẹn, mo fọgbọ́n gbé kalẹ̀ ni. Pé ṣé babaláwo ni ká pè wọ́n ni àbí èwo? Mo sì mọ̀ pé ẹ̀yin náà ń lo ewé. Ṣé rí, ṣé babaláwo yẹn ni mo fẹ́ kọ́kọ́ clear. Babaláwo kọ́ ló ní ewé o, babaláwo kọ́ ló ní egbò, Ọlọ́run ló dá ewé àti egbò. Genesis chapter 1. Ṣùgbọ́n àwọn oníṣègùn babaláwo. Ẹ wá jẹ́ kí n sáré dáhùn ibi ibẹ̀ yẹn. Okay. Àwọn kan gbèrú lérí ju àwọn kan lọ ni. Oúnjẹ gbogbo ẹ̀dá ènìyàn ní ewé àti egbò. Ẹ purọ́. Ohun t'Olúwa dìídì sọ fún Genesis chapter 1 ni wípé yóò máa jẹ oúnjẹ tiwa. So tó bá ń sọ nípa ewé àti egbò, mi ò rẹ́dà kan tí kì í jáwé tí kì í já egbò. Bó o já fúnra rẹ̀ wàá lọ rà lọ́dọ̀ àwọn tó já. So àṣìṣe tàbí àṣìsọ ni wípé kí ni ìhà tí Kìrìsìtẹ́nì kọ sí ká jẹ ewé kan jẹ egbò tàbí kan lo ewé kan lo egbò. Day by day là ń jà, day by day là ń lò. Ẹ wá jẹ́ kí n put ẹ̀ bí eléyìí. Bí ènìyàn bá mú èso olútìkùtì. Èso kan ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni màá wá tún fún yín. Olútìkùtì. Olútìkùtì. Tẹ wá mú èso rẹ̀ tó ti pọ́n. Tẹ wá mú pẹ̀lú bóyá ìyèré tàbí ata rodo. Tẹ wá fi ewé ìyèré èso ìyèré tí wọ́n ti bó. Irú. Mo fẹ́ jẹ́ ọmọ túmọ̀ ẹ̀, onírú. Onítìkùtì náà ń pè ní tòmátò. Tó wá lọ gbogbo ẹ̀ papọ̀ náà o, tó wá fi tó ṣètò ẹ̀gúsí díẹ̀ sí, tó wá mú iṣu tó fi gúnyán tó jẹ, ó ti jẹ́ ewé àtegbò, ó ti jẹ́. Oògùn kan ni fún kí èèyàn kó lè wà láàyè. Àbájọ tó ń sọ wípé oògùn ebi ni oúnjẹ. At the same time, ewé tó já tàbí egbò lè jẹ́ oògùn fún àìsàn tó ń ṣe. Kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. Ṣé rí of recent tí àwọn tí à ń ṣì bí some years back tó di pé àwọn èèyàn gbé wá sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀sìn ò jẹ́ kẹ́nìbọ̀dì dé jẹ. Irú àwọn ẹ̀ǹgbà tá a gbẹ ẹ̀sìn gan. Tablet lásán wò kí n lò. À ń lò rárá ni. Àìsàn yẹn á fẹ́ pa wá báyìí, àìsàn tó yẹ kó lọ lọ́jọ́ kejì ọjọ́ kẹta. A nílò torí wípé nígbà yẹn Bíbélì ò yé wa. For God so loved the world ló gbé wá. Òun náà ni gbogbo wa dì mú tá a dúró tì.
àwọn ẹ̀sìn tí wọn kì í lo nǹkan ká adúpẹ́ lọ́wọ́ àwọn wòlíì tí Ọlọ́run fún ní pé tó dájú tí Ọlọ́run fún ní ìtọ́ni adúpẹ́ lọ́wọ́ bàbá Mósè Orímọládé Ajá Òrákàdì adúpẹ́ lọ́wọ́ bàbá wa Bíléwùmí Ọ̀ṣọ́fà tó tọrọ lé mi àwọn ló jẹ́ kí yí ọ̀pọ̀lọpọ̀ kó ṣe tá a fi lọ sínú Bíbélì tá a wá lọ bá research adúpẹ́ lọ́wọ́ nínú ayé bàbá mi Bishop Oyèdépò àti Abíóyè precisely tó train gbogbo àwọn pastors ní Kaduna ní Winners àwọn ló jẹ́ ká understand the mystery tó wà nínú anointing oil àwọn ló jẹ́ àwọn understand the mystery tó wà nínú omi tá a padà pè ní blood of sprinkling ṣe understand àwọn ló jẹ́ ká mọ̀ so many mysteries torí ìgbà tí wọ́n kọ́kọ́ gbé Bíbélì dé wọ́n ti fi bà tèèyàn jẹ́ débi pé ó ṣekú pa àwọn àgbààgbà ìránṣẹ́ Ọlọ́run nítorí ìtumọ̀ tí wọ́n ní nígbà yẹn ní agbára irú bàbá wa akọni ìgbàgbọ́ tó dúró dáadáa Apostle Joseph Babalọlá nínú ìwé ìtàn wọn ní high fever ló pa bàbá high fever dẹ̀ ní ìṣe bóyá kan bó bá jábẹ́rẹ́ ni wọ́n ò gùn tó bá jẹ́ ewé ni wọ́n ò fi ṣe àgbo wọ́n á dẹ̀ mú high fever máa lọ wọ́n dúró wọ́n gbàdúrà ó dáná bọ́n ṣe ṣe o àwọn ò tako bẹ̀ yẹn o ṣùgbọ́n Ọlọ́run ti fún wa ní ọgbọ́n débi wípé àwọn nǹkan kan wà tí Ọlọ́run ti fún wa lọ́gbọ́n tí ò ní bá wa ṣe mọ́ torí Ọlọ́run máa ń fún yàn lọ́gbọ́n láti mọ nǹkan ṣe ni so tá bá wá sọ nípa ewé àti egbò ohun tó di ewé àti egbò mú nọ́mbà 1 ọ̀rọ̀ ni ó ní láti kọ́ ṣe ní ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà ibi tí ọ̀rọ̀ Ọlọ́run bá yí ẹ tó ló máa ṣírí ewé àti egbò dé bẹ́ẹ̀ náà ló dẹ̀ máa ṣiṣẹ́ fún so tó o bá máa ṣírí Ọlọ́run débẹ̀ àṣírí Ọlọ́run débẹ̀ tó bá rẹni tó ní mú ewé tàbí egbò ológun ló máa pè oní alágbára òkùnkùn ló máa pè whereas ewé àti egbò kan náà ń pè ní agbára òkùnkùn no òun kan ni wọ́n ń pè ní agbára òkùnkùn. Kí lágbára òkùnkùn? àwọn ẹni tó lọ sínú ìmùlẹ̀ òkùnkùn ni tá bá ń sọ nínú ìmùlẹ̀ òkùnkùn tọ́pìkì míì fún ọjọ́ mi nìyẹn àwọn kan lọ sínú jìgbìnjìgbìn agbára òkùnkùn tó yẹ pé tó bá wẹ̀ láwò mọ́jú báyìí wọ́n wẹ̀ lásán bá ṣẹ́jú wọn apá ẹ̀dá. àwọn bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn tí wọ́n ń pè ní fallen angels tí Genesis chapter 6 sọ níbẹ̀ àwọn náà ń pè ní àwọn tó ń lo agbára ìmọ̀lẹ̀ àwọn ìmọ̀lẹ̀ kan wà lágbóolé ẹlòmíì wà tó jẹ́ pé tẹ́ni yóò fi kú kò ní jẹ́ èèyàn kò sí wòlíì kò sáfà tó fẹ́ràn lọ́wọ́ àfi tó bá mọ bó ṣe máa dìkódì torí àwọn alágbára baba ńlá wa ayé ìgbà yẹn sọ̀rọ̀ mi yé yín àwọn ìmọ̀lẹ̀ yẹn wà fallen angel lámọ̀ wọn sí ní Genesis chapter 6 àwọn ìwé Àìsáyà sọ nípa àwọn áńgẹ́lì tí wọ́n lé láti ọ̀run wá sílé ayé ṣe understand àwọn agbára yẹn àwọn mystical powers yẹn wọ́n gbé wá so ẹni bàbá tó bá ní encounter tó bá ní wọn pẹ̀lú wọn wọ́n á wá fún ní condition òun lè máa rẹ́ lómi tó jẹ́ pé ṣe ẹ̀rí láyé tá lọ mú obìnrin tí wọ́n á dúgbò ẹ̀ wọ́n á yọ ọyàn wọ́n á yọ gbogbo ẹ̀ wọ́n yẹn agbára òkùnkùn ló ń jẹ gbogbo nǹkan báyìí kì í ṣe agbára Ọlọ́run àtọ̀ so àwọn mystical somethings yẹn tó fallen angels wọ́n pé àwọn náà pé ìmọ̀lẹ̀ ẹni tó mọ ilẹ̀ ibì kan àwọn ní jagunjagun ayé ìgbà yẹn máa ń gba agbára wọn láti fi jagun wọ́n wá gbé ìmí sílé ìmí lè máa gba àgbò ìmí lè máa gba adìyẹ ìmí ìdẹ ni wọ́n ti fi wọ́n dá májẹ̀mú ibẹ̀ máa ń wọ ẹlòmíì àní jìyà mọ́ o ẹlòmíì ayé ẹ ti bend agbàdúrà kò ní gbà asákásáká kò ní nítumọ̀ because àwọn bàbá ńlá rẹ ti fi múlẹ̀ ṣé understand báyìí pé ìmọ̀lẹ̀ ilé yìí o ìran àwọn ọmọ mi ò tìrán dèràn wa á wà máa fún ẹ ní kinní mélòó ló lọ fún yàn òun ló fi jẹ́ pé ogún ju ogun lọ ẹrẹ lómi báyìí tẹ máa sáré iṣẹ́ wòlíì kékeré fún báyìí àdúrà rẹ ti gbà fìí ẹlòmíì wòlíì gan ṣe báyìí tí wòlíì ò bá tún sọra gan ó sọ lẹ́nu pé 419 ó dìgbà tó bá dí kóòdì ẹ ṣé understand báyìí torí bí tógun gbà wá àti ẹni tó fogun jà wá ó yàtọ̀ sí ẹjẹ padà sí ibi ewé àti egbò mo sọ pé ìmọ̀ yẹn ni wípé mo sọ pé ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ Ọlọ́run fúnra lára ẹ̀ kò sọ kankan fún ajú wípé ó ní Ọlọ́run sọ wípé mo fi ewé gbogbo tí ó wà lórí ilẹ̀ gbogbo tí ń so èso fún yín ó fi fún wa kọ́ má wà ń bẹ̀ fún wa yẹn ni pé ó ti wà lọ́wọ́ wa usage bá a ṣe lò ó ọwọ́ wa ló kù sí àbí. ó wá kù sí ọwọ́ òun ló bọ́ sí part 2 tí mo pè ní
ọgbọ́n àti ìmọ̀. Ibi tí ìmọ̀ rẹ̀ mọ níbi tó máa lè lò dé. So ìhà Bíbélì ò takò rárá. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí ọba Hezekiah. Òun lẹ́ni àkọ́kọ́ tá a lè sọ pé bóyá kánsà àkọ́kọ́ dà láàmú. Torí bí eéwo kan jáde, ṣe understand, tó fi gbogbo nǹkan tọ́jú tí wọ́n tọ́jú. Bíbélì sọ wípé Ọlọ́run wa sọ fún pé fún Àìsáyà pé kó lọ mú èso ọ̀pọ̀tọ́. Wòlíì Àìsáyà. Bẹ́ẹ̀ni. Okay. Pé lọ mú èso ọ̀pọ̀tọ́, ó dẹ̀ lọ mú. Ǹjẹ́ mọ̀ pé òun náà fi tọ́jú nǹkan tí wọ́n rò pé kò ṣe tọ́jú yìí. Nínú ìwé 2 King chapter 20:7, ó ní Àìsáyà sì mú odindi ọ̀pọ̀tọ́. Wọ́n sì fi lé oówo náà, ara ẹ̀ dẹ̀ dá. Àṣírí nìyẹn. Ìmọ̀ nìyẹn. So now, tẹ́ bá wo odò Mara nígbà tó korò, kí náà ló tán fi mú ṣe? Ebi ewé náà lọ já. Igi. Ó fi igi kan ó já ní wájú sí. Igi tó léwé ni, kì í ṣe odidi, kì í ṣe tímbà náà gé. So kì í ṣe pé Bíbélì takò. Bó ṣe lónìkan ló lè ní problem. Ẹ wá jẹ́ kí n sáré sọ eléyìí òfin ìwọ tó bá ń gbọ́ mi. Now, tábà wá ń sọ nípa pé wọ́n lo ewé, ṣe pé wọ́n lò bí oúnjẹ. Ó fi gúnyán jẹ, ó fi ṣe kinní kan jẹ, very fine. Wọ́n tún lò fún àìsàn. Fún ìtọ́jú àìsàn. Fún ìtọ́jú àìsàn. Okay. Ní oríṣiríṣi ọ̀nà tó lè fi lò. Ẹ tún wá wo náà o, again, wọ́n tún lò fún iṣẹ́ àdàbí. Ibi tí ìmọ̀ ti kọ́ mi nìyẹn. Àdàbí. Bẹ́ẹ̀ ni sà. Bí báwo tún nìyẹn? Ẹ ṣé púpọ̀. Mo máa ń sọ kinní kan fún yín wípé kì í ṣe pé àwa tíìkì Bible níbí, àwa ṣíra wa níyè ni. Ẹ sọ bẹ́ẹ̀. Wòlíì tó bá dẹ̀ máa mọ̀ọ́mọ̀ tó fẹ́ tákù ẹ̀wò tó bá fẹ́ jagun, wọ́n gbọ́dọ̀ máa ṣírí. O gbọ́dọ̀ gba research. Tó bá mú ọ̀tá rẹ̀ balẹ̀, wàá mọ ibi tó wíìkì sí wa dẹ̀ mọ kágbára ẹ̀. Òun làwa ṣe ń gba research. Ṣe rí pé mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ nípa ìmọ̀lẹ̀ ilé èèyàn. Tí mo sọ pé ilé kọ̀ọ̀kan ló ní ìmọ̀lẹ̀ títí ẹ̀. Ìmọ̀lẹ̀ rẹ̀ yàtọ̀ sí òrìṣà. Òrìṣà ni wọ́n pè ní oríṣàdá. Bá a sọ pé Ṣàngó, Ògún, oríṣiríṣi báyẹn, òòṣà làwọn yẹn. Èèyàn bíi tèmi ni wọ́n, èmi gan òòṣà ni mí báyìí. Mo dẹ̀ ń gbàdúrà kí n dàbí òòṣà. Bàbá mi Bíléwùmí Ọ̀ṣọ́fà tó tọ̀rọ̀ lé mi lórí ní etí, odidi òòṣà ńlá ni. Torí tó bá débi sẹ́píkà ní Mẹ́kọ, wàá rí báwọn yẹn ṣe máa dúró bẹ̀ tán máa lọ gbàdúrà, tá bá máa fi ìpè ẹ gbàdúrà. Níbi tí wọ́n sin bàbá sí. Ibi tí bàbá ọba dàrẹ́ wà ní Èrùrù níléṣà. Wàá rí báwọn yẹn ṣe máa lọ bẹ̀ lọ gbàdúrà. Níbi olórí tiwọn náà. Bẹ́ẹ̀ ni bàbá Joseph Babalọlá, wọ́n ń lọ sí títí ẹ̀. Ẹ jẹ́ mọ̀ pé wọ́n gbé eégún bàbá Mọ́sọ̀rọ̀mọ́ládé padà sí Ìkàrẹ́. Ibi tí wọ́n gbé bàbá sí gíláàsì báyìí ló wà bẹ́ẹ̀. Àwọn èèyàn lọ ń gbàdúrà bẹ́ẹ̀. Àwọn náà ti di òòṣà. Òòṣà ni wọ́n náà. Wọ́n ti di òòṣà. They are people, they are unique people with unique grace. Ṣé ẹ understand báyẹn? Òòṣà nìyẹn. Wọ́n yàtọ̀ sí ìmọ̀lẹ̀. Ẹ rí i pé tí àwọn kan bá sọ ní èèpà ìmọ̀lẹ̀, wọ́n ń tán tà láti sọ ní wípé wọ́n tún fẹ́ gbé bóyá olóòṣà kan tó ń ṣe òòṣà kan, ó fẹ́ pọ́n òòṣà ẹ̀ lé, tó bá wá pé òòṣà yẹn á tún wá sọ pé èèpà ìmọ̀lẹ̀. Wọ́n ti ń tà láti kọ pé òòṣà wọn yẹn ó ti ní agbára pẹ̀lú àwọn ẹ̀mí tó wọlẹ̀ síbí o. Ìmọ̀lẹ̀ yẹn ní àwọn fallen angels. Tán ní àwọn agbára láti ṣe any magic lójú ogun tó lè po yìí báyìí tí ọkùnrin á dẹ̀ dobìnrin. Àwọn agbára ìmọ̀lẹ̀, àwọn agbára fallen angels yẹn. Òun mo sọ fẹ́ pé téèyàn bá lọ sínú jìgbìjìgbì agbára òkùnkùn nìyẹn. Àwọn ló máa rí oríṣiríṣi nǹkan idán lọ́wọ́ wọn. Àwọn náà ló dẹ̀ máa mọ̀ wọn. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ńlá wa tán ní nǹkan agbára yẹn lọ́wọ́, ẹ lọ wo àwọn ọmọ wọn. Tó bá yọrí sí abẹ májẹ̀mú Ọlọ́run kókò lábẹ́ májẹ̀mú yẹn, òòṣà yẹn lè máa da ẹ̀mí ìlàmú tí wọ́n pè ní ìmọ̀lẹ̀ ìdílé wọn. Ẹja kò ń bẹ̀ yẹn. Now, kí ni mo fẹ́ mú jáde? Now, ibi tí mò ń lọ, mo gbá research sáda kí tó máa sọ lé ẹgbẹ́. Ẹ máa wọ báyìí.
tí wọ́n á sọ wípé tó bá ń pe Ṣàngó tó bá ń pe Ògún ìkankan wà tí wọ́n á ní Ọ̀sanyìn mọ́lẹ̀ Ọ̀sanyìn is a fallen angel ọ̀rẹ́ kí àti báyẹn Ọ̀rúnmìlà is òrìṣà so Ọ̀rúnmìlà lórí fallen angel yẹn ìyẹn ló máa ń fún ní àṣírí oríṣiríṣi oògùn ẹ lọ bí àwọn tí wọ́n nímọ̀ gbogbo ẹ̀ research débẹ̀ ní sà àwọn tó nímọ̀ jẹ́ ká mọ̀ wípé Ọ̀rúnmìlà ń tiẹ̀ is just like a prophet tó máa ń gbá research tí nǹkan bá ṣẹlẹ̀ tó máa bá ẹ wádìí sí bẹ́ẹ̀ tó bá ti di bíi pé kán máa ṣe oògùn wọ́n ní Ọ̀sanyìn yẹn fallen angel tó mú yẹn bí nǹkan táwọn èèyàn máa ń pè ní jíìnì àjọ̀nú yẹn òun ní Ọ̀sanyìn yẹn so ọ̀pọ̀lọpọ̀ àwọn agbára tẹ́rí agbára àjọ̀nú ni wọ́n so àwọn wo làjọ̀nú yẹn àwọn áńgẹ́lì èṣù tó fọ́ so ẹ̀rẹ́ lómi tó máa wà nínú agbára òkùnkùn tó máa lo agbára àjọ̀nú as a Christian anything tó bá ti lọ báyẹn kì í ṣe tọ̀lọ́ toro wà contradictory to the things of God ẹni tó bá ti ń bá ohun tó bá ti lè máa bá Sátánì ṣe tó bá múlẹ̀ ó ti ṣe lòdì sí ìfẹ́ Ọlọ́run irú ẹni ẹ kó má retí ìjọba Ọlọ́run ẹjá fi bẹ̀rẹ̀ sílẹ̀ ṣàǹpéwé àti egbò là ń sọ nípa ẹ̀sà now tábà wá ń sọ nípa ewé àti egbò ní ti ìlànà ti Kìrìsìtẹ́nì ó dúró sábẹ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ pé láti kọ́ṣẹ́ lọ́rọ̀ wa Ọlọ́run ló fún wa lọ́rọ̀ pé ẹ lọ lò báyìí now ó wá dúró lábẹ́ ìtọ́ni ẹ̀mí mímọ́ irú ẹ̀ ló wà nínú 2 King yẹn tí àkàlẹ́ kan yẹn tí a sọ pé chapter 20 verse 7 yẹn tó ní kó lọ mẹ́sàn ìtọ́ni nìyẹn wọ́n dẹ̀ ní gbogbo àwọn tá a bá ti pàṣẹ ẹ̀mí mímọ́ darí Bíbélì sọ pé ọmọ Ọlọ́run ni wọ́n so nígbà mìíràn tí wòlíì bá dé ìkórìtà kan tó bá bọ́ Ọlọ́run á máa fi àwọn àṣírí kan wọ̀nyí nígbà míì báyìí Ọlọ́run lè sọ fún ẹ pé ní ọjọ́ kan ẹnìkan wọ́n gbé ẹnìkan wá sọ́dọ̀ mi wọ́n ti gbé kiri gan ìlú òyìnbó náà ti gbé wá wọ́n tọ́jú ẹ̀ tí wọ́n rí tọ́jú wọ́n ti gbé lọ sẹ́niwẹ̀ mo kàn ń pray mo wá ń kọrin kan áńgẹ́lì Olúwa o ẹ sọ̀kalẹ̀ sínú pọ́njú wa áńgẹ́lì Olúwa ẹ sọ̀kalẹ̀ sínú pọ́njú àwọn oṣó àwọn àjẹ́ àwọn oníṣègùn olórìṣà wọn yí wa ká áńgẹ́lì Olúwa ẹ sọ̀kalẹ̀ sínú pọ́njú wa mo kàn lọ sínú ìṣípayá yẹn ṣé mo kí ló ṣẹlẹ̀ sá mi ò mọ̀ sá ìjà títí mo tají kí ni ẹ̀ka wá sẹ́mi mi ṣé bí wípé wọ́n á ní tí pẹ́pẹ́yẹ bá jẹ òkúta omi ni ó fi ṣú omi ló máa fi ṣú adẹ̀ ní pẹ́pẹ́yẹ kan tán fẹ́ pàjẹ́ mo ní ṣé mo kí ló ṣẹlẹ̀ ẹ lọ yọ ìfun ẹ báyìí ẹ yọ sínú òróró kọ́dìn ẹ yọ sínú ẹ wọ́n ṣe yọ sínú ẹ wọ́n á bùtù rẹ̀ rí àwọn other things àtàwọn ṣe tí wọ́n bá ṣe prayer ẹ pé ìwọ Ọlọ́run ṣé bí wọ́n lo dá pẹ́pẹ́yẹ ájòkúta fi sómi ìgbà tí wọ́n ń la kíní inú ìtàn yọ kíní inú ẹ̀ abẹ́rẹ́ tó gbé mì níbi tó ti ń sọ mi mú ó ìwà lẹ́yìn níbẹ̀ bí ò bá jẹ́ kí kíní pa kíní ò ní pa ọkùnrin yìí a bá lọ sínú Sáàmù bá jo Sáàmù bíi mélòó kan sórí orí ẹ̀ a lọ sínú ẹsẹ̀ Bíbélì mo bá yọ ẹsẹ̀ Bíbélì mẹ́ta bíi mélòó kan ó ní kú bí kò ṣe é kálí máa ro ìjọba Ọlọ́run àti nípa àlàáfíà tó dodo àmúwaláradá a bá parí ẹ̀ a gbàdúrà yẹn for 7 days at the 7 days a dẹ̀ fún ní òró yẹn mu òun ló mu tí body fi restore back. ẹgẹ́ tọrọ báyẹn ẹni bá wílẹ̀ ní babaláwo ẹjọ́ ń bó ní babaláwo ti kọ́ mi. ẹgẹ́ àti báyẹn ọjọ́ kan à ń ṣe prayer kan lọ àwa lára wa bẹ̀rẹ̀ sí ṣe prayer kan lọ ibi tá a ti ṣe prayer yẹn lọ ìtọ́ni yẹn kan wà ní straight away kí ni ìtọ́ni yẹn ẹni yẹn spiritual attack yẹn ti pọ̀ jù èmi Ọlọ́run wá ní kí n lọ mú ìmọ̀ ọ̀pẹ ìmọ̀ tẹ́rí yẹn ṣé bí àárín ẹ̀gún àti òṣùṣù ló ti ń ṣe ọba tiẹ̀ ṣé bí ibi iṣẹ́ ló tún ló ti ní problem ibi iṣẹ́ ìmọ̀ ọ̀pẹ ni ìmọ̀ ọ̀pẹ wà yẹn ayé ẹ̀ ló wà tó ń pè ní mọ̀rìwò yẹn àárín ìgbàgbọ́ ni mọ̀rìwò àárín ìgbà ló ti ṣọ́ láti ẹ lọ bá mi jà wá nígbà tí wọ́n jáde wà ní oyà bí ewé onítùkùtù máa ń tì ní kì í ṣe pé kó má mọ ọmọ ẹtì ẹ jáde tòmátò náà ń pè bẹ́ẹ̀ ẹja pẹ̀lú ẹ mo ní kàn kó pọ̀ wọ́n mọṣẹ sí lọ́ọ́ fi wẹ̀ and that was it mo kàn lọ sínú
ìwé Jòhánù orí 9 níbi tí Jésù ti mú àmọ̀ tó fi mọ́ tó fi rẹ ọ̀nì lójú pé lọ sí Súlàmù, ó yá lọ fi wẹ̀. Mo mi sí etí odò, wọ́n gbàdúrà sí bó ṣe ń wẹ̀ tómi yẹn wọnú etí tó ń ṣàn padà sínú etí odò yẹn kó máa lọ, and that was end of the problem. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi dẹ̀ máa ń sọ fún àwọn èèyàn kéèsì ẹlòmíì dẹ̀ le jù báyẹn lọ. Ṣọ̀rọ̀ mi yé yín? Àgbọ́yé. Tó jẹ́ wípé wọ́n á gbìyànjú fún títí kò ní lọ bí ẹni tó ń wojú Olúwa fún ọmọ sí. Ẹni tó ń wojú Olúwa fún ọmọ tí gbogbo ẹ̀ le kíní kan wà tó ń pè ní cyst. Ó máa wà bí òsì inú, ó máa wà ṣẹlẹ̀ tóbìnrin bá ń ṣe tó bá ń tọ̀ báyìí. Ẹni tó ń wojú Olúwa a máa tọ̀ kíní bí funfun kan jáde báyìí. Wọ́n kàn mọ́ fún lábẹ́rẹ́ yóò pa tí ojú ara lè máa yún, infection náà ń pè. Bẹ́ẹ̀ kí ìmí yẹn ti kọjá infection kò yún wọn mọ́, a máa wú jáde báyìí kọ̀tọ̀kọ̀tọ̀kọ̀, ẹ̀mí ò dẹ̀ ní lóyún. Now tí wọ́n bá ń súnmọ́rú obìnrin báyẹn, gbogbo nǹkan àtọ̀ ọkùnrin tó ń wá rẹ̀ máa padà dì ní. Ó lè má dà jáde, ẹlòmíì wà ní ẹ̀dà ìnàró, ẹ̀dà ìdùbúlẹ̀. Ìmí ò kì í ṣe ẹ̀dà mọ́. Kíní kan ti wà nínú ìrìn àjò yẹn. Ṣọ̀rọ̀ mi yé yín báyìí? Kò sí ogbó àtọ̀ tó bá wọ náà máa pàjẹ́ àbàdì báyìí ṣùkùtùṣùkùtù á ti jáde lójijì bí àtú bí ògì. Kì í ṣe bí ẹ̀kọ o, bí ògì tútù àbájáde mọ́ ìtọ̀. Àgà tó bá kù dẹ̀ kó ṣe menstruation, ọyàn àsáré kún bí kó lóyún irọ́ ló ń pa. Ìgbà míì tó bá wá di kànáà gidi àpò àkàgbọ́ kúrúrú níbi ikùn ẹ̀, oyún tó fẹ́ dúró àti sọ, wọ́n ní aràn gìnìsà. Ìmí ò kì í ṣe aràn gìnìsà, ó dìpù jù báyẹn lọ, ọwọ́ ayé wà ńbẹ̀. Kí ni mo sọ fún yín sà? Ọwọ́ ayé wọn á máa bú obìnrin míì, wọn ló ṣe ṣekúṣe gbà yẹ, ó ṣẹ́yún ni ó ṣe kìnnì kan, ṣé mọ̀mọ́ wà? Hánà ṣó ṣẹ́yún gbà tiẹ̀. Ẹ dá mi lọ. Kò ń ṣe kó ṣẹ́yún. Àwọn nǹkan míì nígbà míì ti kọ́ọ̀sì nǹkan míì, ìgbà míì sì ni ó lè jẹ́ torí ọwọ́ Ọlọ́run. Kí Ọlọ́run bá lè gbé ògo rẹ̀ jáde, Ọlọ́run lè fẹ́ fọwọ́ agbára ẹ̀ wọ̀n. So back to ohun tí mo sọ, irú obìnrin báyẹn ó ní ìgbésẹ̀ ṣẹ́ mọ̀ wípé common thing, kí ni mo pè é? Common thing, 2 or 3 things ní máa mú pọ̀. Tẹ́ bá sì ti sọ ẹ̀dẹ̀ lọ sí Psalm 14. Ẹ̀dẹ̀ béèrè pé ọmọ ọdún mélòó ni tó bá ti sọ iye ọdún ẹ̀. Psalm 14 lẹ́ máa kà ní ó yí ọdún ẹ̀. Ẹ forúkọ ẹ̀ ká. Lẹ́ẹ̀bà fún ni ó bá mú. Yóò bá wá ya bí ìgbẹ́ ní ojú ara ẹ̀yìn á rí pé kíní yẹn ń kó dà síta báyìí. Nígbà tó bá máa ṣe láàrin oṣù kan sí méjì, take it or leave it happen lójú. Àmọ́ nígbà míì ó lè má gbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Òun ló farú ti bàbá wa Abraham ṣàmúyẹ nǹkan tán ti lò, kò tí ì sábẹ́rẹ́ àgbo náà ló gbà tí wọ́n sà. Bàtán ṣé dé kórìíta kí gbogbo ẹ̀ dé kórìíta kan. Ó wá ké sọ́lọ́run, àmọ̀ ti lu àgbo. Àmọ̀ ti ṣe lé, àmọ̀ ti ṣe tán, gbogbo ewé tá àmọ̀ lè mú lámọ̀ ti mú. Èmi Ọlọ́run wá sọ fún Genesis 15 pé ó dà, ṣé ó fẹ́ bí mo ní ẹ lọ wá màálù ọlọ́dún 3. Lọ wá àgbò ọlọ́dún 3. Lọ wá ewúrẹ́ ọlọ́dún 3. Òrìrì àti ẹyẹlé. Wá pa wọ́n. Ìdí tó fi pa wọ́n rèé o, tó bá tó wá pa wọ́n. Bíbélì sọ wípé ó mú ẹ̀là, Genesis chapter 15 mo ti sọ̀rọ̀ kó lọ ká o. Ó mú ẹ̀là ìkíní ó fi parí èkejì, gbogbo ẹ̀ wá parí, ó wá gbé sórí ìta. Ìgbónugún bá dé, àkàlà dé, ó gbá àwọn ẹran tí àwọn ẹyẹ tí ń jẹ ẹran bá dé, ló bá bẹ̀rẹ̀ sí lé wọn. Ibi tó ti lé wọn inú bí Ọlọ́run, ó ṣàsùn. Ọlọ́run sọ pé ẹ̀ṣẹ̀ tó ṣe 400 years làwọn ọmọ ẹ̀ fi máa lọ sí ilé àjòjì tí wọ́n á lọ jìyà. Why? Àtòrí ìkànṣe kan ní Ọlọ́run. 400 years làwọn ọmọ ẹ̀ ó fi jìyà. Àwọn irú ọmọ ló wà padà bímọ ṣùgbọ́n irú ọmọ ẹ̀. Kí ni àtòrí ìkànṣe kan tí mo fẹ́ sọ fún ẹ? Ó ní wípé àwọn ẹyẹ yẹn ò rí nǹkan jẹ. Àwọn náà ò lè bímọ. Wọ́n wá ń bẹ lọ́hùn náà pé àwọn ẹyẹ yìí á dẹ̀rùn tí wọn bá bímọ o. Ọlọ́run àwọn òkè ó dáa. Ṣé oúnjẹ tẹ́ ẹ̀ rí jẹ lẹ̀ ṣe lè bímọ? Mi ò mọ irú ọkùnrin bẹ́ẹ̀ tá a gba biribiri ọjọ́ 7 tàbí 4 tó jẹ́ pé obìnrin á ní kó wá súnmọ́ tá a súnmọ́. Tó fẹ́ pà ní. Oúnjẹ ló kọ́kọ́ gbọ́dọ̀ jẹ. Ṣé àwọn ẹyẹ náà ò lè súnmọ́ra wọn mọ́ torí wọn rí jẹjẹ? Lọ́wọ́ ìwọ pèsè oúnjẹ fún àwọn tí ò rí jẹ. Kémi náà pèsè ọmọ fún wọn náà tó rọ̀ mọ́. Onímọ̀ máa ń sọ several times. Sórí ìwọ tó bá ń gba àdúrà tí ò bá gbà, máa fún àwọn ọmọ aláìní ìyá. Àwọn ọmọ kan wà, wọ́n ti bí wọn sáyé wọn ọ̀rọ̀ oúnjẹ jẹ. Ìwọ wá ní kọ́mọ míì máa bọ̀ sókè bí wá pa. Kọ́kọ́ tọ́jú àwọn tó wà láyé náà. Kó lè fi bẹ́ẹ̀ lọ́n Olúwa.
mo kúkú ń fáwọn kan jẹ bọ́ bá fún mi sí mo lè tọ́ wọn pọ̀ give and take nílé ayé. bó ti jẹ́ nìyẹn nígbà míì sà and in most cases and let me tell you one secret Olúwa sọ fún Abrahamu Ísáàkì tó jìyà bí tí ó bí ní òde èjì pẹ̀lú ìyàwó ẹ̀ yẹn wá fi rúbọ fún mi ṣé ẹ mọ̀ nísìn torí ó fẹ́ fún wa ní Jésù Kristi fún ìrúbọ so at times tọ́lọ́run bá fẹ́ ṣe dáadáa jù bẹ́ẹ̀ fún ẹ ló lè kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ ò tí ì báyìí ohun tọ́lọ́run bá fẹ́ ṣe fún ẹ nígbà mi ó lè béèrè ẹ lọ́wọ́ ẹ̀ ìwọ Abraham ó yá ṣe bó ní bàbá orílẹ̀-èdè ni ẹ ìwọ tó ní bàbá àti pè ẹ́ ní wọ́n ní kán máa pè ẹ́ lábùrámù mọ́ tí ń ṣe àgàn jẹ́ kán máa pè ẹ́ ní bàbá orílẹ̀-èdè ó yá wá lọ bó orílẹ̀-èdè àwọn ẹyẹ wá di odidi àgbò odidi kìnnì kan odidi gbogbo ẹ̀ Genesis chapter 15 yẹn gbà tó lé wọn ẹ rí i pé gbà tó dé Genesis chapter 18 oúnjẹ òun náà ló tún padà sí àwọn mẹ́ta wá jẹ́ wọ́n wá ta yín lọ́sẹ̀ wá béèrè pé ìyàwó rẹ̀ kó ló wà lẹ́yìn àgọ́ níwòye ọdún tó ń bọ̀ yóò gbọ́mọ ṣe ìyẹn gan rẹ́rìn ni pé at age of 90 something irú ọmọ wo nìyẹn ó dẹ̀ bí ó bí Pamílẹ́yìn tí jẹ́ Isaac ẹgẹ́ tó ń tí mo sọ báyẹn now tí ẹ bá wo nǹkan kan níbẹ̀ yẹn sà irú oúnjẹ wo ó lọ mú màálùú kan ó ní kán mú ẹ̀wà kí wọ́n sè é ó mú òrí àmọ́ ṣe kẹta ṣé ẹ mọ̀ pé ètò àdúrà kan ti wà ń bẹ̀ ẹ̀wà màálù tó tóbi dáadáa àti òrí àmọ́ orí tó dáa orí tó máa ń jáde lára táwọn Fúlàní bíi bọ́tà ẹbí cheese ṣọ̀rọ̀ mi yé yín báyìí ẹ wá jẹ́ kí n tún sọ àṣírí kan fún yín ṣé àyíká bá ń sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ wòlíì ewé lè wọnú ìmí o bẹ́ẹ̀ ni sà egbò lè wọnú ìmí o bẹ́ẹ̀ tó yàtọ̀ sí agbára òkùnkùn ṣe pé mo ti sọ fún yín nípa ìmọ̀ Ọlọ́run nípa ẹ̀ ẹ wò gbà tí wọ́n fẹ́ kúrò ní ilẹ̀ Íjíbítì ẹ̀mọ́ tọ́lọ́run ní kí wọ́n lọ ṣe níbẹ̀ yẹn ni ó wá sọ fún wípé ó dá ẹ̀yin o ní Genesis chapter 12 ẹ lọ mú ewúrẹ́ kan wá ẹ̀yin ẹ jẹ ni o wáì kí ni ewúrẹ́ ní í ṣe pẹ̀lú pọ́njẹ ó wá ní ẹ̀jẹ̀ ẹ fi sí àtẹ́rígbà ilé yín kẹ́yìn wá jẹ kí ló ní kàn jẹ wá wo ohun tó ṣe ó ní wọn ó sì jẹ ẹran náà tí a fi iná sun ní òru náà òru ló ní kán ṣe o ọjọ́ kan mo ń sọ nípa pé àwọn àsèpò ní àṣírí àti àkàrà ẹláìwú unleavened bread àkàrà tí wọ́n fi kankan ṣe tó fi yeast sí náà ẹ wá wo ohun tó sọ ewébẹ̀ kíkorò ni wọ́n sì fi jẹ wá ewúro ewébẹ̀ kíkorò ẹgẹ tọrọ tí mo sọ fún yín torí tó bá rí wòlíì kan tó ní ẹ ṣe báyìí aráyé máa criticize wòlíì ò dẹ̀ ń ṣe pásítọ̀ ibi tí ìmọ̀ pásítọ̀ mọ ló mọ nìyẹn ibi tí ìmọ̀ teacher of the world tó mọ nìyẹn wòlíì ìtọ́ni ẹ̀mí mọ́ ni wòlíì máa ń tẹ̀lé báyìí lolúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí ni unquestionable òun náà sọ pé gbogbo àwọn tó ti pa tẹ̀mí mọ́ darí àwọn láwọn máa pè lọ́mọ Ọlọ́run torí a ò lu ọpọlọ lásán you get what I'm talking about ẹ wo nǹkan kan báyìí ẹni tí ó wá ní ìṣòro ara yóò fẹ́ ti tiẹ̀ mọ́ wọn kó ojú kúrò lára ẹ̀ jọ my dear brother èèyàn wá dáná oúnjẹ ó ní ó wá jẹun ṣé ò ní lọ jẹun ní Nàìjíríà of today ẹ gbọ́ mi pàtẹ oúnjẹ síta tára yóò bá níbẹ̀ jẹ bó tiẹ̀ pàtẹ lásán gan ó ti ṣiṣẹ́ wòlíì wá wò pé kó wá lọ dáná oúnjẹ fún àwọn aláìní bàbá wá ẹbọ ló máa jẹ́ kó wá lọ dáná oúnjẹ fáwọn tó jẹ́ wípé arúgbó tó wá ṣe ìtọ́jú wọn kán tiẹ̀ fi eyín tó ti gbogbo eyín tó ti káyìn kan fi ṣúre fẹ́ lásán ṣé ọmọ kwádùn àgbà so ọ̀pọ̀lọpọ̀ ńgbà mi ẹlòmíì ti gba àwẹ̀ ẹnu ẹ ti dé páàdé mo máa ń wẹ ẹlòmíì ẹnìkan ní wọ́n yan àwẹ̀ 99 days fóun mo ní ṣòṣẹ wòlíì yẹn ni ó lóun ò ṣe ogun ló le tó bẹ́ẹ̀ mo ní àìgbọràn ẹ̀ náà ló le tó bẹ́ẹ̀ why àwẹ̀ 99 days ẹjọ wòlíì wo ló gba àwẹ̀ 99 days mo ló bá kú jẹ́ 30 days kọ́mọ̀ kó gba àwẹ̀ ọdún kan ó ní àwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní mọ̀ ẹlòmí èèyàn tó ń wọ́kọ a lady that is looking for husband ìwọ wá ní kó lọ máa gba àwẹ̀ 90 days before 90 days ṣé gbogbo òru ẹnu ẹ̀ ò ti ní gbẹ ṣé kò ti ní máa bẹ̀rẹ̀ sí lùkọ́ gìlì àyà rẹ̀ ó ti jẹ wà nítorí wọ pásọ àyà gan ti máa jẹ nífẹ̀ẹ́fẹ́ ò nífẹ̀ẹ́ mọ́ tani sọ fún pé àkókò yìí ò bẹ̀rẹ̀ sí jẹun tó dáa kó máa wọṣọ tó dáa kó máa kun àtíkè tó dáa kó lé lẹ́ẹ̀dì tó dáa kó tún rún ẹ ṣe dáadáa kó wà òkè inú ìwé rúùtù gan ò gbọ́ tí
Naomi sọ fún Rúùtù pé kó lọ fi òróró pa ara kó tó lọ sọ́dọ̀ Bóásì. Ṣé àwọn èèyàn wa máa ń da ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ rú nípa wípé wọ́n á kàn lu ọpọlọ orí wọn torí lágbájá ti ṣe kinní kan báyìí ìwọ náà wàá lọ ṣe. Ó ní mi ṣe ń rìlíìsì ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lórí kinní. Ẹgẹ́ ti báyẹn iṣẹ́ wà ó pọ̀ yẹ́yẹ́yẹ́yẹ́ tá a bá gbégbá bí tí ò bá lọ agbégbá bí náà nílò agbára òkùnkùn. Ọ̀gẹ́ ti báyẹn ẹlòmíì ò ti lè bọ́ bẹ́ẹ̀ kó sí àsè ńlá kan kó ajẹ́ kékeré kan ló fi lé lórí. Nígbà mo fẹ́ ṣe àjọ̀dún ìpè mi kan àṣìṣe kan fún ẹnìkan ǹjẹ́ mo bọ́ ṣe ṣe èdè tí wọ́n ń jẹ yẹn ṣé agédé kan jẹ ọkàn dúró ẹ̀pà táwọn bó ṣe ní ṣé tó bá fẹnu lé ọ̀pá kan tó bù sọ́ọ́ bá jẹ ọkàn sí oníjẹ́lé tó kù mọ́ owó padà jẹ sí kúlíkúlí ẹ̀yẹ́ bàtà àwọn púrámà àtúkọ̀ sínú àpò tó kú máa jà pé ẹlòmíì àbírọ̀ ni mo pa ní sá dóńkù à ń kọ́ ṣé ọmọ dóńkù à iye rẹ̀ ń kọ́ àgbèsójì gbìn ó lè já iye ìròyìn rẹ̀ kan kí mi máa tẹ̀lé wọ́n wá lọ gbogbo ẹ̀ papọ̀ sọ̀rọ̀ mi yẹ o pẹ̀lú ìwé orin Solomon kan pẹ̀lú ìwé orin Sáàmù kan pẹ̀lú ìwé Àìsáyà kan àti àwọn ìwé mímọ́ kan nínú Bíbélì àwa ka gbogbo ẹ̀ sí wọn wá grand yẹ ẹni kí náà fi jẹ náà ṣé o rẹni tó jẹ àsùn ẹyọ kan rí ìwọ gan tó lọ ra súyà ṣeré tọ́bẹ̀ rà lùbọ́sà sí tó bá ti mẹ́yọ kan jẹ́ oníjẹ́lé tó kù mọ́ ó tún tọ́ mi wò àṣírí kan nìyẹn odindi ẹran àwa fi ṣe àsùn kìíní yẹn náà wá ń bù sí bí ata àti parí àdúrà sí pẹ̀lú sáà ẹni tó níwọ̀n béèrè wọ́n bẹ̀rẹ̀ sí béèrè lójú méjèèjì èmi tí mò ń ṣe fún olóṣèlú tó ń wọlé ìbò àwọn olóṣèlú ọkàn wúlò ní ẹ ṣe fún wọn tó wá débẹ̀ tí wọ́n wà ní gbọ́ràn mọ́ tó ń bí mi nínú sí wọn nìyẹn iṣẹ́ kúnlẹ̀ yẹ́yẹ́yẹ́ ni kì í ṣe pé ṣeréṣeré ṣé mo tún ti lọ Israel báyìí. ìjọ ò lè lọ. ó ṣeé ṣe kó jẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń gbé sórí fún náà ni mò ń gbéra mi fẹ́ ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ ẹ̀ rí mi. ní Israel. lágbára ọba tó la yàtọ̀ mo tún káwọn èèyàn lọ ni mo tún lọ ṣiṣẹ́ wòlíì fún wọn ni. mo tún lọ ṣiṣẹ́ wòlíì fún wọn ni. Are you getting it? Ibi tí mò ń sọ̀rọ̀ bá lélẹ̀ àwọn èèyàn wa wọ́n á máa lu ọpọlọ wọn nílùú ọ̀rọ̀ Ọlọ́run Bíbélì wọ́n á máa lu ọpọlọ wọn nílùú ẹ̀mí mímọ́ wọ́n á máa lo eléyìí tán gbọ́ pé lágbájá sọ wípé bàbá wa kan ní Olúwa sọ wípé ó lòdì sí Bíbélì àwa máa kóòtì òdì Báíbù ohun tí Bíbélì ò sọ ẹ jẹ́ ká fi Bíbélì ṣe standard now so gbogbo wòlíì tó bá ti ní lọ jẹ́ ìwé báyìí lọ ló báyìí lọ ló báyìí so ẹlẹ́mìí òkùnkùn ẹni tó sọ gan lẹ́lẹ́mìí òkùnkùn Ọlọ́run fún wa ní àṣẹ àti agbára òun náà ló fi jẹ́ wípé àwọn gbogbo owó bí tá a wà yìí náà ṣé àmọye èèyàn tó ń wá sí ibùdó agbára yìí náà síbí ò ní lẹ́yìn bí ibùdó táwọn èèyàn ń gùn tó jẹ́ wípé èèyàn ń gùn bí eléyìí níwájú ọba tó ní ayé àtọ̀run tí màá jí ní ọjọ́ ìkẹyìn nígbà tó kù èmi àti ìdájọ́ àmójúbọ̀ gbogbo àwọn wòlíì o ojúbọ̀ àwọn tó ràn mí lọ́wọ́ nínú iṣẹ́ ìmọ́lẹ̀ mímọ́ ìmójúbà lọ́wọ́ bàbá Abílẹ̀ Ọ̀ṣọ́fà tó tọrọ owó wòlíì lèmi lórí àti bàbá mi Tìmótì Olúwọlé Ọbádẹ́mi gbọ́dọ̀ sọ̀rọ̀ kí n má júbà wọn sá tó pè mí tó sọ pé wòlíì lọ́mọdé 1977 lókè agbára ní Iléṣà bàbá Ajíbólúgbàlà sọ̀rọ̀ mi gbọ́dọ̀ má sọ̀rọ̀ wọn sá ibi tí mo lọ rè nígbà tí mo gbà tí Ọlọ́run gbé ìtọ́ni yìí wá ó kọjá ibi tá a fẹnu sọ sá ibùdó agbára òun nìyẹn tí èèyàn ń gùn ẹni tó jẹ́ wípé tó bá ń yàgbẹ́ báyìí ẹ̀jẹ̀ tó ń jáde àdàbí ti ọmọ òun ló sọ bí àdàbí tí ó bá sọ bẹ́ẹ̀ wọ́n sì ní àdàbí jàjù ògùn ló jàjù ẹni tí lọ ogun bẹ̀ ó yí bẹ̀ kó máa sọ̀kalẹ̀ that was the end of it. mọ̀mọ́ kan ló jẹ́ ọmọ mo ti gbọ́ wọn ẹnìkan Dr. Piercy ní Wesley Gate nílé ṣàǹgbá yẹn ni mo mọ̀ mi mọ̀ pé Parkinson mo ti ní ìgbọ́ rí màmá yẹn ló jẹ́ kí n mọ̀ màmá yẹn mú fọ́tò ọmọ ẹ̀ ọkọ ọmọ ẹ̀ àti òun náà ní issue wọ́n dọ́kọ̀ dúró l'Àbújá ọkọ wa ṣe kò ló bá ní kíyàwó náà máa bọ̀ lẹ́kọ̀ọ́ wọn dẹ̀ tí ì bímọ so issue wa bẹ̀rẹ̀ sọ misunderstanding wa ni màmá yẹn mú fọ́tò ọmọ wa àti everything ibùdó yìí ló mú gùn níwájú ọba tí màá jí lọ́jọ́ kẹ fọ́tò yẹn pẹ́pẹ́pẹ́ ń bí báyìí ìyá ọ̀rọ̀ ọmọ ló bá wá àṣẹ kínní kan ṣe ìyá yẹn tẹ́lẹ̀ jẹ́ pé nínú ara rẹ̀ má máa gbọ̀n nínú mi ṣe pé mi ò lè mọ̀ bó ń gbọ̀nú bí ò gbọ̀nú nígbà ṣe pé tiẹ̀ mo bá aládùúrò ìrìn tó gbùdó màmá yẹn wá yí bẹ̀ kó bẹ̀ kéèsì ọmọ ló bá wà kù tiẹ̀ bá yẹn wá mọ́ toró ti try tí ò sí solution after third Ìjẹ̀bú ló ti wá Ìjẹ̀bú Òde bíi
mo rò pọ́jọ́ kejì àbíjọ́ kẹta tá a pa ilá bá lọ ni màmá yẹn ló ṣe wá sọ pé kíní yẹn bó ṣe gun bí náà ló stop. Mo ṣiṣẹ́ ṣúgà kan fún wọn bíi diabetes àbí. no ṣúgà lásán ni mo fi parí iṣẹ́ mo ń wọ bùdó mo wá mu jáde. Mo ń ṣe program lórí rédíò kan tán pè lẹ́rìí bẹ́ẹ̀. Bó ṣe open báyìí àwọn ará Ṣàgámù ó ṣeéṣe ká máa rẹni tó ń gbọ́ mi. Bó ṣe ń pariwo ní pé ṣúgà yẹn confam ni o kíní kan ni o. Títí di ọ̀sẹ̀ làwọn èèyàn ń sọ confam. Ẹ wo ìwé ìdìdí ìpè mi tí mò ń kó lọ sí Jerusalem mùsùlùmí. Lẹ́ni níwájú ọba tí màá jí lọ́jọ́ ìkẹyìn. Ní àwọn èèyàn sọ pé ìwé ìdìdí yẹn wọ́n ti fi gbàdúrà òtí mi tí kò lọ Israel gan mo kàn ṣì gbàdúrà fún níbùdó bíi. Ìwé ìdí envelope báyìí ni èdìdí la máa ń pè. Wọ́n máa ń fi ọrẹ sínú ẹ̀ fún mi every year. Ọrẹ yẹn at the end of the day Olúwa lè sọ pé ká lọ kó fún motherless. So tí n bá ti ṣàjọ̀dún ìpè mi tán gbogbo envelope yẹn tán kó ó lè jẹ́ àwọn motherless Olúwa ní ká lọ kó fún. Ó lè jẹ́ àwọn arúgbó tí ọmọ ò tọ́jú máa lọ kó fún wọn gbà mí. Ó dẹ̀ lè jẹ́ wípé ọgbà wèrè Ọlọ́run ní sọmọ wa ń wèrè. Ó lè jẹ́ pé wọ́n ní kán kó fún wọn kán fi tọ́jú wọn bẹ̀. Bí àwọn psychiatrists ẹ̀ ṣe understand. Nígbà mi Olúwa lè sọ wípé ó dáa ẹ lọ síbi tán ti àwọn obìnrin maternity yẹn. Ìmí ò rówó ra ẹrù ọmọ kò rí tọ́jú ọmọ Olúwa lè ní ká lọ kó fún wọn. Olúwa dẹ̀ lè sọ pé ìsọjí ní ká lọ fi ṣe. So ohun tẹ́mi Ọlọ́run bá ti yàn lọ́dún a máa ń fi ṣe. Ṣé ẹ believe wípé ọjọ́ wo la ṣe ṣàjọ̀dún ìpè tán tí ẹ̀rí ti lọ rẹpẹtẹ. So tẹ bá ń sọ nípa ewé ìtọ́ni ẹ̀mí mímọ́ ló bá ṣiṣẹ́. Ṣùgbọ́n tó bá ti wá di wípé ewé tiẹ̀ ti kò lélẹ̀ tó ń ka sáàmù sí tó ti ń dọwọ́ àwọn ìyá mi òṣòrògà kò sọ́wọ́ mi bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n o lè lo ewé anyhow. Ẹnìkan bí mi ní question lọ́jọ́ kan oníṣẹ́ mo mọ̀ tán pè lẹ́kọ̀ọ́ ọ̀bọ̀ mo ní mo mọ̀. Ó ní kí náà fi ń ṣe mo wá sọ nǹkan bí almost 15 tó fi ṣe fà. Ó lẹ́ gbówó mo ní mo gbé ẹsẹ̀ mo tún gbé ẹnu mo gbó ojú mo tún gbó orí sí. Ó ní báwo lẹ ṣe mọ̀ mo ní listen to me. Kékeré ni àwa ti wà tó ti máa ń sọ sínú omi táwa ti rí. Kékeré la ti wà tá ti mọ̀ pé wọ́n fi sínú tùràrí. Kékeré làwa wà tá ti mọ̀ pé wọ́n máa ń kan báyìí sínú epo tí wọ́n á lọ tí wọ́n á bù sí epo tọmọdé bá lórí ń fọ̀n gbà tí wọ́n á fi ra iwájú orí ẹ̀. Ẹgẹ́ tọ̀rọ̀ tí mò ń sọ tí wọ́n mọ bá ní ìgbóná tí wọ́n á fi palára tí wọ́n á dẹ̀ ṣàdúrà sí tá fi palára. Ó gẹ́tùn tí mò ń sọ báyẹn. Náà ẹ jẹ́ kí sáré sọ ilé fún ìwọ tí o bá ń gbọ́ mi. Kékeré ni a wà ṣọ́ọ̀ mi yé yín sà. Tó jẹ́ wípé ewé tí wọ́n pè léwé tòmátò yẹn wọ́n pè ní onítìkùtì ṣọ́ọ̀ mi yé ẹ. Tí o bá mú òun pẹ̀lú eléyìí tẹ̀yìn ń pè ní èpo ọ̀bọ̀ yẹn èpo igi ni ẹ̀yin lẹ sọ lọ́bọ̀ èpo igi lè èpo igi. Are you getting me? Tó wá bọ́ síbẹ̀ tó wá mú papọ̀ tó grind ẹ̀ pẹ̀lú ọṣẹ pẹ̀lú Isaiah 40 Isaiah kí ni mo pè Isaiah 40 Psalm 91 Psalm 125 ṣọ́rọ̀ mi yẹ pẹ̀lú Psalm 3 tó wá kà pọ̀ sọ fún ẹni yẹn kó lọ fi máa wẹ̀ wàá rí i pé ìtúwọ́ máa ṣẹlẹ̀. Bẹ̀tì gbà mí ìtẹ̀bá wá ṣe tí ò bá ṣe ẹ jẹ́ kẹ́ni ẹ lọ sí àsè. Ṣọ́rọ̀ mi yé yín torí tẹnu bá jẹ ojúmọ́ àti kó lọ sí àsè. Ṣẹlẹ̀ àwọn kéèsì mi tó bá ti le irú èmi mo máa ń ṣe àsè continuous ní ẹbí wa àwọn tó wá ń gbàjọ ọdún mi mo kàn ń pa màálù ṣáà ni táwọn èèyàn ń jẹ àsè dáa gan. Lọ kanú bíbélì ẹ̀ wọ́n ní àwọn apostle tó bá ka chapter 4 Acts of Apostles ẹni bọ́n ṣe lọ from house to house tí wọ́n break bread. Kí ni ìtumọ̀ ẹ̀ wọ́n jẹun. Àwọn bí wọ́n ṣe complain pé àwọn opó kan wọ́n ń complain pé wọ́n fún wọn ní oúnjẹ ṣé wọ́n tán ló ń ṣojú ṣáájú níṣẹ́ àwọn apostle. Tí Pétérù fi sọ pé àwọn ò ní a lè fi pínpín ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ káwọn tó lọ máa serve oúnjẹ. Àwọn opó tán fún lóúnjẹ. So oríṣiríṣi ni àsè ó dìpẹ́ndì ṣe pé mo sọ pé mo ní odindi ewúrẹ́ pé a lọ ẹ̀pà lọ gbogbo ẹ̀ symbolic prayer ni ó lè jẹ pa kan kó stop ó lè jẹ dé ẹyọ kan kó stop àbó ṣeéṣe. Àjẹdé kan yìí jẹ kan mọ. That is it. So kójú àwọn èèyàn má ṣì lára ẹ ojú òṣì kó kí n tó mú ẹ lọ padà jẹ ni kójú ẹ òṣì ń bẹ kì í ṣe pé torí ojú lè pàtúmú kan pàtújẹ pàtúsọ lọ ojú ẹ tún ti lọ bẹ ojú ẹ òkú òun bẹ ni
so kójú olóore má kó lára èèyàn ó láwọn ẹsẹ̀ bíbélì gbogbo ẹ̀ tá máa kà sí. ẹ ṣé gan ni bàbá wòlíì fún àwọn àlàyé yín, ìyẹn fi hàn pé èèyàn ń ṣàmúlò ewé àti egbò láì fi agbára òkùnkùn kankan mọ́. kò túmọ̀ sí pé kì í ṣe ọmọ Ọlọ́run. bẹ̀tẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn ló máa jẹ́ priority ẹ̀ because anything tó bá fẹ́ ṣe pé mo bẹ̀ pé láti tìkọ́ ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà tó wà láti tìkọ́ ṣe nípasẹ̀ ládá gbogbo ṣàpé ewé àti egbò àbẹ̀ lẹ́yìn àdá nǹkan mímọ́ so tó bá fẹ́ lò jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ ẹ̀ kì í ṣe pé kó lọ máa sọ pé dọwọ́ àwọn ìyá o. bẹ́ẹ̀ ṣe ń lọ sí Jerusalem kí lẹ́ mú bọ̀ fún wa. lágbà ọba tó láyé àtọ̀ mú tẹ̀ máa sọ fáwọn olólùfẹ́ mi nsìn pé mò ń lọ o nǹkan tó bá fẹ́ kí n bẹ́ẹ̀ mú bọ̀ sáà sọ fún mi wọn bẹ́ẹ̀ mú bọ̀. tó ẹ pín fóònù nọ́mbà yín àti àdírẹ́sì. nọ́mbà mi tó fi lè bá mi sọ̀rọ̀ WhatsApp nọ́mbà mi ni tó ti bá ti kó Nàìjíríà WhatsApp nìkan ló máa lè fi pè mí 07035237450 bọ́lẹ̀ kan sí o 07035237450 WhatsApp nọ́mbà mi ni tó o bá pè tí o bá lọ drop message pé kí n pè ẹ́ máa farabalẹ̀ pé ńgbà mbára ètò ìgbà mi mo lè busy tẹ̀ pé èèyàn pọ̀ lórí mi náà èyí náà rí i pé ibi àtẹ̀wọ́ èèyàn pọ̀ lórí mi akàn yọ àsìkò díẹ̀ ni tí orúkọ mi ni wòlíì Àjùlọ Àtàmátàsé ogun ò ní borí ẹ o jẹ́ ń gbà ẹ́ lámọ̀ràn kan tá bá ṣiṣẹ́ wòlíì kan fún ẹ tí ò bá tí ì ṣiṣẹ́ má torí bẹ́ẹ̀ fi wòlíì ẹ sílẹ̀ ẹ gbégbèsè mi wòlíì tó bá dẹ̀ ní kó bá ẹ ṣiṣẹ́ tí ò bá ti ṣe àdàbí àdá èmi dẹ̀ ni mo máa ń sọ kinní kan ẹ lọ wádìí mi wò ìtó tí Nàìjíríà wà ìtó wà lé èèyàn tó pọ̀ anytime àárọ̀ ni ọ̀sán ni òru ni tó bá dọ́dọ̀ mi lọ béèrè pé ṣé èèyàn wá sọ́dọ̀ mi kí n bíìlì ẹ̀ lówó yìí èmi ò ń bíìlì èèyàn lówó owó iṣẹ́ rẹ̀ joyè báyìí lọ mú wa ó lè gbọ́ sọ́jà wà nínú àwọn tó wà bẹ́ẹ̀ tó ń dúró dè mí bẹ́ẹ̀ ni sà oríṣiríṣi àwọn ẹ̀dá ni mo ti dá lóhùn bẹ́ẹ̀ ó lè gbọ́ pé kí n sọ pé owó iṣẹ́ rẹ̀ joyè kan ẹ jẹ́ kí yẹn rẹ́gísítà àmọ́ ẹni bá wà lókè òkun torí mi kì í fẹ́ kán máa fi iṣẹ́ ránṣẹ́ ìyàn Bauchi ní sójà yẹn ti wá ń sìn tó bá ti wá jẹ́ lórílẹ̀‐èdè bí wọ̀ ló ra nǹkan yẹn tó bá jókè òkun o lè sẹ́ǹdì kan máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ Ọlọ́run adébẹ̀ẹ́ fàṣẹ sí. kò ní yorùbá náà fún tàsìkò yìí ẹ ṣeun púpọ̀ ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ tí ń wo ìkànnì wa Ọlákúnlé Fásùgbà ló kọ mi ire o. ta ló bá wa pọ̀ ta lẹ́nu mọ́ èmi ni èmi ni èmi ni tó ń jẹ́ èmi ni èmi ni èmi ni èmi ni tó ń jẹ́ èmi ni olórúkọ ńlá lálá ńlá lálá ńlá òyìgì yìgì 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 kábíyèsí ọba tó kárí ayé èmi ni èmi ni èmi ni má ṣe bẹ̀rù. ta ló bá wa pọ̀ ta lẹ́nu mọ́sẹ́ èmi ni èmi ni èmi ni tó ń jẹ́ èmi ni èmi ni èmi ni èmi ni tó ń jẹ́ èmi ni olórúkọ ńlá lálá ńlá lálá ńlá òyìgì yìgì 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 kábíyèsí ọba tó kárí ayé èmi ni èmi ni èmi ni má ṣe bẹ̀rù. mo rántí sometimes tèmi kò ì mọ lọ́rùn èṣù àwa ń wálé afẹ́yàn mi jẹ afọ́n lórí fífọ́ o tàbí inú rírun ẹ̀yìn dídùn tàbí kàtà máa wà máa ké ìgbà tí mo mọ Jésù láṣìírí Sátánì tú. ìgbà tí mo mọ àlà láṣìírí Sátánì tú. Sani Sátánì mo gbé bíbélì mi. Àùsùbíláì mo gbé Kùránì mi. mo já wá bíi ti tẹ̀lẹ̀ mo yẹ aṣọ jí Psalm 109 mo kà bí ayéfẹ́lẹ́ tó lọ́wọ́ gẹ̀dẹ̀gbẹ́ o àfinara rẹ̀ dandan bílégédé gbọ́wọ́ sókè ilẹ̀ lomi àgbẹ̀ sí. wàhálìkẹ́tù àlẹ́ká mọ́ àbádàmí ni. òkú wa bá sọmọ pẹ́ lọ́pẹ́ sọmọ ní ìpadà. bárí gíṣàgíṣàgí o àforí ara rẹ̀ rú àforí ara rẹ̀ rú àforí ara rẹ̀ rú. ẹni tó ń pa mí mọ́ ò kì í sùn bẹ́ẹ̀ kì í tó gbé ò kì í sùn etí rẹ̀ ò di láti gbọ́ gbé mi. àyànfẹ́ Olódùmarè máa lé mi ẹyinjú Olódùmarè ni mo jẹ́ o. àyànfẹ́ Olódùmarè máa lé mi mi ò ṣẹbọ mi ò dẹ̀ ṣogun. àyànfẹ́ Olódùmarè máa lé mi ẹni ń gbénú mi ó ju gbogbo ayé lọ. àyànfẹ́ Olódùmarè máa lé mi. bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè
gbà mí mo fọlọ́run ṣègbẹ́kẹ̀lé mi. ẹ bá lé mi ẹ ò lè bá mi. bó bá lé wa wọn ò lè bá wa. bó bá lé wa wọn ò lè bá wa. tóró Ọlọ́run nígbẹ́kẹ̀lé tiwa. bó bá lé wa wọn ò lè bá wa. Ọlọ́run làbò wa tó dí wa. bó bá lé wa wọn ò lè bá wa. àyànfẹ́ Olódùmarè là wá jẹ́. bó bá lé wa wọn ò lè bá wa. Ẹyinjú Olódùmarè máa là wá o. bó bá lé wa wọn ò lè bá wa. Ọlọ́run làpáta ìgbàlà wa o. bó bá lé wa wọn ò lè bá wa. Àwa ò mà lè jábọ́ rárá o. bó bá lé wa wọn ò lè bá wa. bàbá ti ṣí ìjìbò wa náà. bó bá lé wa wọn ò lè bá wa. Àgbàdo ní ìgòdà ò mọ́jú fàdìyẹ. bó bá lé wa wọn ò lè bá wa. abẹ́ ìṣọ́ Olódùmarè ńlá wa. bó bá lé wa wọn ò lè bá wa. ṣé bọ́lọ́run nígbẹ́kẹ̀lé tiwa. bó bá lé wa wọn ò lè bá wa. Ọlọ́run nígbẹ́kẹ̀lé tiwa o. bó bá lé wa wọn ò lè bá wa. Thank you, Father. Yorùbá Gidi TV.